kú dédé ìwòyí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá, àtẹ̀mí àtẹ̀yìn, gbogbo ayé ò ní lù fún wa jó, kọlùkọlù ò ní kọlù wá. Àwọn arógo ṣáájú ológo wọn ò ní fọwọ́ po ògo wa mọ́lẹ̀. Àtẹ̀mí àtẹ̀yìn, àárí ti wá ṣe. Nínú oṣù tá a wà yìí, oṣù ayọ̀, oṣù ìdùnnú ni ó jẹ́ fún èmi àti yín. Mo tún mú tuntun wá o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ rí pé mo wà fún yín. Nǹkan tẹ́ ń béèrè, ẹ̀ ń pè mí. Àwọn nǹkan tẹ́ ń béèrè náà ni mò ń ṣe àlàyé fún yín. Kí ni mo mú wá fún wa lénìí? Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, mi ò wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn nǹkan yìí ń tẹ̀lé ṣe fúnra yín ni. Àwọn nǹkan kéékèèké tẹ́lẹ̀ ń wò yìí, wọ́n ní ẹbọ kéékèèké ló ń gba olókùnrùn là. Ẹbọ kéékèèké ló ń gba olókùnrùn là. Kí mo mú wá fún wa lénìí? Ẹ dákun, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ. In case of those who do not understand Yoruba very well, I brought something for you today. What I brought, please, if you are watching me for the first time, don't forget to subscribe to this channel. Help me share this video and like it. Drop your comments. God bless you. Amen. What I brought today, how to treat back pain or any kind of pain. How to treat it with this leaf. Báwo la ṣe lè tọ́jú bóyá ara ń ro wá ni àbí ẹ̀yìn ń ro wá, ẹ̀yìn ń dùn wá. Bá ṣe lè tọ́jú ẹ̀, kí la máa fi tọ́jú ẹ̀? Ẹ wo ewé tó wà lọ́wọ́ mi. Can you see this leaf? This leaf, we call it Dókítà Agbo or ewé àrùnyànyàn or Dókítà Agbo. We call it Dókítà Agbo. This leaf, it gets scent very well, very scent. If you have headache, just carry this leaf for headache. It works for headache. Rub it. Rub this leaf. Put it on your head like this. This leaf get mentor. This leaf get mentor. This leaf cure headache. This leaf, just rub it for your head like this. For your head like this. Rub it for your head like this. But if you have back pain or any kind of pain, just get the root of this leaf. Root of this leaf. Please don't forget to subscribe to this channel. Tí ẹ̀yin bá ń dùn wá, tẹ́ bá rí pé ẹ̀yin ń dùn wá àbí ara ń ro wá, ẹ jẹ́ ká lọ wá egbò Dókítà Agbo yìí, egbò ewé yìí, ẹ jẹ́ ká tú. Go and look for root of this leaf. Rinse it very well. Ẹ jẹ́ ká tú egbò yìí. Tẹ́ bá ti tú, ẹ jẹ́ ká ṣàn nù dáadáa. Tí a ti ṣàn nù, ẹ jẹ́ ká kì sínú òkè egbò yẹn, ẹ jẹ́ ká gé kéékèèké. Just cut this root of this leaf to smaller pieces. Cut it to smaller pieces. Find one container, empty container. Just carry let me show you this thing. Find empty container. Carry the root of this leaf. For example, the root of this leaf.
just cut it to smaller pieces. Cut it to smaller pieces. For example, root of this leaf, cut it to smaller pieces. Put it inside one container. After that, please don't forget to subscribe to this channel. Help me share this video and like it. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Abolade. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Níbikíbi tí a bá wà lónìí, ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tẹ́ ẹ fi ń wò mí, Ọlọ́run ò ní pa náà fẹ́ náà. Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yín náà. Owó tẹ́ ẹ fi ra dátà láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ wà nínú ẹ̀kan tán kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Mo dúpẹ́, mo mọ̀ lórí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ibi tẹ́ ẹ ti mú owó náà, ẹ ní mú owó náà nínú ìnira. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Owó ò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa. Ìwọ tó jẹ́ oníṣègùn àti babaláwo, àfáà ló jẹ́ ni, pásítọ̀ ni. Dákun gbìyànjú, bá mi share àwọn fídíò mi yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì, torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló wà nínú ilé tán ti lo oríṣiríṣi balm, wọ́n ti lo oríṣiríṣi ẹ̀rọ tí nǹkan yóò sàn. Ọmọdé tó bá ń pariwo ẹ̀yìn ro mí, ara ro mí, ẹ jẹ́ ká ṣe àgbo yìí fún un. Àgbàlagbà ló bá ń pariwo ara ń ro mí, ẹ̀dọ̀ ń dùn mí, ẹ jẹ́ ká ṣe àgbo yìí fún un. Ẹ̀yìn ń dùn mí, ẹ jẹ́ ká ṣe àgbo yìí fún un. Àgbo yìí ó dára gan o, ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jù. Má jẹ́ ká fi ṣeré. Egbò ewé yìí ni ẹ jẹ́ ká wá. Egbò ewé yìí, dókítà Agbo, egbò ẹ̀ ní kí ẹ jẹ́ kí a wá. Ẹ bá wá ewé, tá bá jẹ́ ewé yìí, ó máa ń rùn. This leaf, go and look for root of this leaf. We call this leaf bush doctor. We call this leaf bush doctor. This leaf can cure headache. This leaf, carry this leaf, use it, rub it very well. Put it for your head like this. This leaf can cure headache. After that, go and look for oats, white oats or shinap. Pour it inside. This root of this leaf, only this root of this leaf, cut it to smaller pieces. Put it inside one empty container. The root, rinse it very well. Rinse the root very well. Ẹ jẹ́ ká ṣàn egbò yìí dáadáa. Bá ti ṣàn, ẹ jẹ́ ká gé sínú òkè kéékèèké, ká gé sínú òkè yìí. Bá ti gé sínú òkè, ẹ jẹ́ ká da shinap àbí hot tó bá wù wá. Ẹ jẹ́ ká dà sí. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ ká máa mú díẹ̀ díẹ̀ fún ẹni tí ẹ̀yìn ń dùn àbí ẹni tí ara ń ro. Ó dára gan, ó dára gan. Iṣẹ́ yìí àgbo ni, àgbo ara ríro àbí ẹ̀yìn ń dùn mí. Tá bá wá rí ẹni tó bá tún ní àwọ́ká, ẹ má jẹ́ ká dààmú jìnnà. Ẹ̀rọ àwọ́ká tá mọ̀ sí balm tá lè máa lò fún ara tó bá ń ròyàn. Ẹ jẹ́ ká lọ wá òrí tá mọ̀ sí sea butter, òrí àti ewé sábálẹ̀ àti cambad tí àwọn panafita máa ń lò yẹn. Original one yẹn dàbí òkúta báyìí. Ẹ jẹ́ ká gé díẹ̀ ká lọ̀, ó máa ń gbóná. Ẹ jẹ́ ká lọ̀ mọ́ ewé sábálẹ̀. Ewé sábálẹ̀ ó máa ń wù lẹ́lẹ̀ báyìí. Ó máa ń fẹ̀ lẹ́lẹ̀, ó máa ń tàn ká. Kò ń ṣe koríko tó máa ń kún o. Ilẹ̀lẹ̀ ló máa ń wù sí. Kò sí nítòsí mi báyìí àti pé ibi tí mo wà yìí, ẹ̀rùn ti gbé gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ ti gbẹ.
mi bá fi ewé sábálẹ̀ yẹn mi bá fi hàn wá tó sì yẹ yín mi bá fi ewé sábálẹ̀ yẹn bá fi hàn wá ẹ jẹ́ ká lọ ewé sábálẹ̀ yìí pọ̀ mọ́ kámbáàdì táwọn panọ́fìtà ń lò bá ti wá lọ tó kúnná ẹ jẹ́ ká pò mọ́ òrí ibi tó bá ń ro wá ibi tó bá ń dùn wá ẹ jẹ́ ká máa fi òrí yìí ẹ jẹ́ ká máa fi wọ Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu àìsàn ní farawa ṣe ibùgbé torí àwọn nǹkan tí mò ń sọ yìí ìyẹn àwọ́ká tàbí ẹ̀yìn dídùn tó bá pẹ́ èyí nílé ìnáwó ẹ̀yìn dáadáa àgbo yìí ẹ jẹ́ ká máa mú ní ojoojúmọ́ fún àwa tí ẹ̀yìn bá ń dùn drink this herbal every day drink it every day for back pain and any kind of pain drink it every day soak it with hot after 3 days drink it every day. Thank you for watching this program. Please don't forget to subscribe to this channel. Help me share the video and like it. God bless you. Amen. Bye.